mà wá dójú ẹ̀ ọ̀rọ̀ àpótí ẹ̀rí mà ti di wàhálà ńlá báyìí ó mọ̀ ti di nǹkan ràpàtà àpótí ẹ̀rí tí Oriyomi Hamzat gbé worí kọ́kọ́rọ́ alátẹ wàhálà gidi mà ti ṣẹlẹ̀ àwọn ìjọ Kerubu Ati Serafu mà tèkò ọ̀rọ̀ yìí lightly bàbá Taku Tijesu mọ̀ ti fìbínú sọ̀rọ̀ wọ́n mà ti fárígà wọ́n ní Oriyomi Hamzat ò tó bẹ́ẹ̀ kó gbọ́rọ̀ sáwọn ìjọ sí àánú ẹ̀sìn tó kù lẹ́nu àwọn tó ń tì lẹ́yìn wípé ohun tó ṣe dáa pàápàá jùlọ ọmọ ẹ̀mí Fọlákẹ́mi tó sọ̀pọ̀tì Oriyomi wípé ohun tó Oriyomi ṣe dáa kóríyọmí ó tàkókò yìí láti lọ́ọ́ máa tú gbogbo àwọn àpótí ẹ̀rí tó kù tí wọ́n ń ba ìjọ Kerubu Ati Serafu lórúkọ jẹ́ pé kó máa tú wọn láṣìírí síta bàbá Taku Tijesu ní tá lóríyọmí tá lóríyọmí gan-an pàápàá tí wàá sọ pé òun lórí láyà láti ṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní Oriyomi gan ò ní fẹ́ tẹ̀ òun gan ò ní fẹ́ kàbùkù lórí ọ̀rọ̀ Kerubu Ati Serafu àtàpótí ẹ̀rí wọ́n ní tí ìrẹsì bá tiẹ̀ wá ń pàkúta wọ́n ní ṣó tọ́ sẹ́nu ń bára láti máa sọ fún ẹni tó bùn ní ìrẹsì wípé ìrẹsì yìí ń pàkúta ẹ wo ọ̀rọ̀ bọ́ lẹ́nu bàbá Taku Tijesu wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ jáde lẹ́nu wọn ọ̀rọ̀ àpótí ẹ̀rí ó ti di nǹkan ńlá báyìí ó ti di nǹkan ràpàtà ẹ jẹ́ àgbọ̀n tí bàbá Taku Tijesu sọ nínú fọ́nrán ẹ̀yin èèyàn kẹ̀dẹ̀ máa bá mi fèròyìn nípa ìsìn kọ́mẹ̀ntì. àwọn nǹkan kan ṣẹlẹ̀ tó lágbára gidi pàápàá èyí tí ó mú kí Oriyomi Hamzat kó lọ gbé àpótí ẹ̀rí láti ìlú Gbọ̀ngán wá sí ìlú Ìbàdàn tó fi yé wa wípé àpótí ẹ̀rí máa gbẹnu sí mic ó dẹ̀ lọ gbé lótìtọ́ àpótí ẹ̀rí wọnú stúdíò lọ kábíyèsí Olódùmarè ó ní àpótí ẹ̀rí ó yá jókòó dáadáa bẹ̀rẹ̀ sí gbẹnu sí mic ó yẹ lọ ṣàlùwàlá ẹ máa kàwọn nǹkan tó wà ń bẹ́ẹ̀ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ yes tí ẹ̀ wá dùn mí màmá wa kan kí ni orúkọ wọn ilé ọmọ Mósè Fọlákẹ́mi ọmọ ẹ̀mí ọmọ Mósè yàdúrà kan oh my goodness God ẹ mà ṣe tó kù púpọ̀ káàtó ìyá àdúrà yìí ọmọ ẹ̀mí ilé ọmọ Mósè kí ni màmá yìí ṣe tó lágbára tó dùn mí gidi gan tó sì dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn kankan sára sí wọ́n sọ pé yes pé bẹ́ẹ̀ ṣe sọ yẹn ló dáa ẹjọ́ kò dáa bẹ́ẹ̀ èmi ìsọ alápòtí ẹ̀rí jẹ́ n kọ́kọ́ kí abẹ̀ yẹn fún ẹ mi ò gba àpótí ẹ̀rí lábẹ́ àkóso bí séwù kó lè rí ṣùgbọ́n àṣìṣe tá a jọ ń ṣe láàrin ara wa màá ṣàlàyé fún ẹ ẹjọ́ màmá Adékẹ́mi àbí Olúkẹ́mi bọ̀rẹ́fà ẹjọ́ tó lọ́lẹ̀ foríjì mi tí màá pronounce orúkọ yẹn dáadáa ẹjọ́ sà my question is this say Hamzat Oriyomi ó ní olùgbàlà yín Hamzat Oriyomi ó ní ó wà ní Minister of Information àbí Minister of what Hamzat Oriyomi just a presenter ó ní studio tàbí rédíò whatever tá a lè pè é and a Muslim for that matter ẹ̀yin lẹ ti ń jagun yẹn ọjọ́ ti pẹ́ fẹ́ lọ arrest àwọn alápòtí ẹ̀rí ẹ ti gbéṣẹ́ fún àwọn DSS ẹ̀ẹ́dẹ̀ follow up iṣẹ́ yẹn ẹ̀yin lẹ wá drop ẹ̀ ọ̀yá Hamzat Oriyomi ìṣòlágẹlú lọ́mọ gbé gbogbo wọn ní kọ́lọ́pàá kó màmá yàdúrà why sẹ́mọ̀tẹ́ǹsì yẹn kó kú ọ̀rọ̀ mi ẹ ti tà wá bẹ́ẹ̀ ni ẹ tà wá fún àwọn mùsùlùmí ẹ tà wá fún àwọn Saudi Arabia ẹ ti ta kìrìsìtẹ́nì lọ́pọ̀ ẹ ti lù wá ní gbàǹjo ó ń tẹ̀sí nìyẹn o bẹ́ẹ̀ bá mọ̀ ẹjẹ́ ń túmọ̀ ẹ̀ fún yín kí ló dé tẹ́ ẹ lu aago gbàǹjo lé wa lórí sẹ́yìn tẹ́ ẹ bẹ̀rẹ̀ ṣẹ́ṣẹ́ lè continue wọn ni só ti rẹ̀ yín ni ẹ wá rí Hamzat Oriyomi bí ọlọ́run yín ẹ rí bí olùgbàlà yín ṣé mo lè máa bí yín léèrè ọ̀rọ̀ sà ní ìlú Saudi lọ́n tẹ́ tà wá sí yẹn ní Mẹ́kà lọ́n tẹ́ tà wá sí yẹn wọ́n ní ilé kan tán pè ní Kaaba níbẹ̀ títí dọ̀là làwọn èèyàn kan ń jiyàn pé ilé òrìṣà ní Kaaba títí dọ̀là làwọn èèyàn kan mú púrúfù ẹ̀ wá pé ilé òrìṣà ní Kaaba Oriyomi ò sì lọ sí Mẹ́kà kó lọ gbé Kaaba wá kó wá gbẹnu sí mike
kí ló dé tí Oriyomi ò sọ fún Kaaba kó wá gbẹnu sí Mike? Oko àṣetánì tí wọ́n ń sọ nílùú Mẹ́kà bóyá kan tó bí yín tàbí bí mi ni wọ́n ti ń sọ̀kò àṣetánì. Emmanuel Ẹ̀sán Akínọlá ẹjọ́ ó kàn wọ́n lára ni wọ́n ti ń sọ̀kò àṣetánì. Àṣetánì ò kú títí dì sín. Ẹjọ́ kí ló dé tí Oriyomi ò lọ síbẹ̀ lọ gbé àṣetánì wá kó béèrè lọ́wọ́ rẹ̀ kó wá gbẹnu sí Mike? Yes, mi ò ń ṣẹlẹ́rìí, mo sì ń bọ̀ wá yanjú ẹ̀ fún yín lọ́kọ̀ọ̀kan. Tó bá jẹ́ tẹlẹ́rìí ni ẹ kàn fi ẹlẹ́rìí tà wá ní gbàǹjo, ẹ fi ẹlẹ́rìí tà wá lọ́pọ̀, ẹ fi ẹlẹ́rìí ta kírísítẹ́nì sọnù. Ẹ rò pé ẹ ń sọ nǹkan tó dáa àbẹ́ ń ṣe nǹkan tó dáa, which is very very bad. Ọ̀rọ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ yẹn kò ṣe máa gbọ́ létí màmá. Oriyomi Hamzat máa ń so gbogbo wọn pátápátá ó ní kó máa lọ kó lọ mọ sí àpótí ẹ̀rí wò. Oriyomi gan ọ̀jẹ́ dásọrú ẹ̀ sọ̀rọ̀ kọ̀jẹ́ serú ẹ̀ ìwọ̀nba tó ṣe ó kábàámà ó regret ó tender apology yóò jẹ́ ká ẹ ti òun pa. Ẹ ti gbàgbé nǹkan bẹ́ẹ̀ ṣe títí nìyẹn tẹ́ ti wọ kòtò ikú. Ó mẹ́nu àlá ẹ̀ ọmọ ibi tó yẹ kó ṣiṣẹ́ dé. Sọ bí ẹni pé ẹ right, ẹ ti tà wá lọ́pọ̀, ẹ tà wá ní gbàǹjo, ṣe ti gbowó lórí wa ní àwa Kristẹni. Kì í ṣe ọ̀rọ̀ àpótí ẹ̀rí nìkan ni mo mú wá. Ẹ sọ fún wa wípé ẹ̀yin ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ lórí àpótí ẹ̀rí, ẹ ti ṣiṣẹ́ dáàyè kan but now ẹ ti retire. Ẹ wá withdraw fún Oriyomi Hamzat. If not so, mi ò mọ God tẹ ní láti sọ pé Oriyomi Hamzat kó máa ń so ó náà ò jẹ́ dánwò, kò jẹ́ gbìyànjú rẹ̀. Kò jẹ́ gbìyànjú ẹni kò ń so lágẹ̀lú kó lọ gbé àpótí ẹ̀rí àgẹ̀lú kò ń so níbì kan kò ń so lọ́tún kò ń so nígbò kò ní jẹ́ kẹ́ tí òun pàṣà mà. Màmá ọmọ ẹ̀mí, oh my God, ọmọ ẹ̀mí ilé Mósè, mo dẹ̀ fẹ́ràn yín ju tẹ́ gbé kalẹ̀ lọ. Àwọn tax us kan wà, àwọn àgbààgbà kan wà, a mọ̀ pé àwọn àpótí irọ́ kan wà, a mọ̀ pé àwọn àpótí ẹ̀sìn kan wà, a mọ̀ pé àwọn àpótí èérí kan wà tí wọ́n ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́. But ohun tẹ́ sọ ni wípé tí ẹ fẹ́ rí ẹni àpótí ẹ̀rí kankan fine. Sẹ́yìn ò lọ́mọ ogun DSS tẹ́ lọ bá wọ́n lé yín ni àbí wọ́n dáhùn sí. Christian àbí CNS ohun tó fẹ̀ tó jìn tó tóbi gidi ni màá ṣàlàyé fún yín bóyá ẹ máa realize àwọn mistake yín tàbí ẹ máa ta gidi bọ̀. My first question is this, mo ti béèrè lórí lẹ́tà mi lọ́sàn-án. Àpótí ẹ̀rí àkọ́kọ́ mi sọ nínú Bíbélì, mi ò sọ tinú Bíbélì, àpótí ẹ̀rí àkọ́kọ́ ní ilẹ̀ adúláwọ̀ níbo ló sọlẹ̀ sí, kí ló fà tá fi gba àpótí ẹ̀rí gan. Akànú Bíbélì lóòótọ́ 3:16 Jeremiah sọ fún wa wípé kán mọ́ ṣèrántí rẹ̀ mọ́, ó ti wọlẹ̀. Kí là ń pè ní àpótí ẹ̀rí gan? Màmá ọmọ ẹ̀mí ẹ máa dáhùn béèrè tired. Ọlọ́run ẹ máa dáhùn béèrè tired. Ọlọ́run ẹ máa lọ tẹ̀wé ìdánilẹ́kọ̀ọ́ gan. Ìgbà yìí ni máa mọ̀ wípé yes ẹ sọ òtítọ́ ẹ sì sòdodo. Wọ́n jẹ́ try àgélú àti gbòó, wọ́n jẹ́ dánwò. Èmi ò mọ tó wà ń bẹ̀ sàmà. Èmi ò kéré ní Serafu. Mo súnmọ́ bàbá, kìí ṣe pé mo mọ̀ wọ́n. Mo súnmọ́ bàbá tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, bàbá aládùúrà Samuel Olúṣẹ́gun Akíntóbi. Kí Olúwa kó jọ kó jẹ́ kí ọlá wọn, ògo wọn, ìfàmìlóyún wọn kó máa tẹ̀síwájú sí i. Mo súnmọ́ olórí gbogbo wòlíì pátápátá ní agbọ́ Jésù, bàbá aládùúrà Akínlábí ní Àbárímù. Bákan náà ni mo súnmọ́ PA bàbá aládùúrà alàgbà Gideon Olúwọlé. Ẹ kíyèsí gbogbo ẹ̀yin ènìyàn, ibẹ̀ ni tí wọ́n pè ní ẹ̀rí yẹn sọ̀kalẹ̀ sí fún bàbá Akíntóbi. Ẹ múra o màmá ọmọ ẹ̀mí àtẹ̀yìn tó kù, ẹ lọ ságèlú, ẹ lọ sí àpótí yẹn wò. Ẹ jẹ́ àwòbọ́yẹ̀ ẹ̀rí lẹ̀rí ń jẹ́ àbẹ́rí yàtọ̀ sẹ́rí. Kí ni wọ́n fi sọ fún Mósè nínú Bíbélì kó gbé sínú àpótí? Nítorí ìbínú. Lọ pàdé mi lórí òkè Sinai. Ohun mẹ́ta ní bẹ́nu àpótí ẹ̀rí àkọ́kọ́.
ìwé òfin ìyẹn tá a mọ̀ ní wàhálà méjì, òfin 5 àkọ́kọ́, òfin 5 ẹ̀kejì àti ohun gbogbo tó wà lábẹ́ rẹ̀. Mósè ti gbà lákọ̀ọ́kọ́, àwọn ọmọ Ísírẹ́lì ti dá màálù through Árónì kó tó dé nígbà tí wọ́n tètè rí, ṣùgbọ́n nígbà tó gbọ́ ariwo níbodè, ó ń bọ̀ látòrí òkè, ó ti gbé wàhálà náà dání pẹ̀lú ìbínú, ọ̀là mọ́ ẹgbọ̀rọ̀ màálù, wàhálà fọ́dànù, ó tún gun òkè lọ́nà another 40 days 40 nights. Ọlọ́run ṣe wá paláṣẹ eléyìí tó fẹ́ gbà lọ gbé sínú àpótí, dẹ inú ò ní lè bí ẹ kó tún là mọ́ nǹkan mọ́. Now lábẹ́ àkóso bó ṣe wù kó lè rí, a ó sọ ó máa yéra wa, kì í sí ọ̀rọ̀ àpótí ẹ̀rí nìkan. Mo sì repeat ẹ̀, mi ò ní àpótí ẹ̀rí, mi ò dẹ̀ side ọ̀pọ̀lọpọ̀ àwọn alápótí ẹ̀rí because they are rubbish, it's too much. Rádaràdà wọn ti pọ̀ jù. Now tá a bá wá ń sọ nípa obìnrin, bí ráìsì bá pa òkúta kò yẹ ká gbọ́ lẹ́nu oníbàárà. Màmá ẹ má bínú pé mo lo language yẹn. Bí ohunkóhun bá wà tó jẹ́ ẹ̀gbin nínú àpótí ẹ̀rí, ẹ blame ara yín, ẹ blame mọ̀nà Captain Abiodun Emmanuel tó jẹ́ aṣáájú fún gbogbo ẹgbẹ́ mímọ́ Kerubu Ati Serafu. Before kẹ́ tó blame anybody, ẹ blame mọ̀nà Captain Abiodun Emmanuel, kẹ́ ẹ dẹ̀ blame ara yín. Kẹ́ ẹ dẹ̀ sọ fún Captain Abiodun kó kọrí sókè ìṣúná, kó lọ wá kò tí ẹ̀rí àkọ́kọ́, ó ti rún létí pé in fight Oriyomi Hamzat. Ta ló ń jí Oriyomi Hamzat? Fún kíni? Fucking Oriyomi Hamzat. Nínú ẹgbẹ́ mọ́ Kerubu Ati Serafu. Àṣìṣe tó ṣépọ̀, àwọn èèyàn dẹ̀ ti correct ẹ̀. Ó yẹ kó lọ pé àwọn àgbà kérúbù kan. Wọ́n ò sílé ọ̀dẹ̀ give order kan mọ́ rẹ lọ ru àpótí ẹ̀rí from gbọ̀ngàn. Èyí tó wù kó wà nù rẹ̀ sẹ́ẹ̀, mi fẹ́ mọ̀. A ní ò ní right, èyí sọ fún apó ní right pé ẹ tún fún ní ọ̀dà kó tún tẹ̀síwájú níbo. Òun náà ò ní fẹ́ tẹ́. Ẹ fà àwọn task force, àwọn bàbá aládùúrà tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ mọ iye àpótí ẹ̀rí tí wọ́n ti lọ sí díẹ̀ ní tí wọ́n ti lọ mú. Ẹ mọ iye àpótí ẹ̀rí tí wọ́n ti seize. Ẹ mọ iye ṣọ́ọ̀ṣì tí wọ́n ti tì pa ni. Why Oriyomi Hamzat? Who is Oriyomi Hamzat? Ẹ̀dẹ̀ tà wá lọ́pọ̀, ẹ̀dẹ̀ tà wá sóko ẹrú, ẹ̀ tà wá sóko ẹrú ara. Ó ti wá lágbára, ọ̀rọ̀ yìí dójú ẹ̀ pátápátá po. Oriyomi Hamzat ṣáà ti fi àpótí ẹ̀rí, ó ti fi dá nǹkan lẹ̀ nínú ìjọ Kerubu Ati Serafu. Àwọn kan sọ pé n tó ṣe é dáa, bẹ́ẹ̀ àwọn míì sì ní rárá. Báwọn bá tẹ̀ wá láwọn kan tó kù díẹ̀ káàtó tí àwọn kùdìẹ̀kudiẹ kan nínú ìjọ àwọn, kò ń ṣe Oriyomi Hamzat tó jẹ́ mùsùlùmí ló yẹ kí wọ́n máa pè láti wá mọ báwọn fọ ìjọ àwọn mọ́ bí ẹni tàwọn sóko ẹ̀rọ ni. Ọ̀rọ̀ yìí lágbára ọgbẹ̀nu tán wọ ẹ̀yin èèyàn. Kí ló opinion ti yín? Ẹ máa jù sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook, link abẹ́ fídíò ìyá gbẹ̀yìn lórí page wa. From there ẹ tún máa enjoy àwọn updates wa lóríṣiríṣi. Ire o.